so àwọn àyà tó tọ́ka sí kíní yìí tó tọ́ka sí ó fẹ́ jọ ó bá ẹ̀sìn lọ ká sọ yìí pé Ọlọ́run ni wa ma kunna mu'adhibina hatta nab'atha rasula ó wà lára ẹ̀rí tí ìyá ńlá wa Aisha radiyallahu anha tó fi tako hadithu wípé al-mayyitu yu'adhabu bi bukai ahli pé tẹ́wàá sọ pé al-mayyitu òkú tó wà ní kòtò yu'adhabu bi bukai ahli kí lẹ́sẹ̀ rẹ̀ tẹ́mọ̀ tí Aisha kòtì bó ṣe gbọ́tán sọ pé Ibn Umar sọ bẹ́ hadith wà ní Bukhari ó gbọ́tán sọ pé ó ní ẹ̀ wala taziru waziratun wizra ukhra ṣùgbọ́n Imam Bukhari ọlọ́mbà kẹ ẹ̀sàmí Imam Bukhari ti mú wá pé àwọn tó gbàdé ìsì wá ni wọ́n yọ nǹkan kan bẹ́ o bí bukai ahlihi idha radiya bihi tó bá ikẹ́ kó náà tó kú ló ti prepare àwọn èèyàn kalẹ̀ pé lọ́yà ìsájà máa ṣe dáadáa nígbàtí lágbájá kú ẹ wo Buhari ló kú yẹ gbogbo àwọn tó jọ àsìwé ọkùnrin àwọn tí ẹ̀ sunkún ó sáà ń prepare àwọn èèyàn lẹ̀ pé tó bá kú fẹ́ kan bara jẹ́ fún ogun tó bá ṣe lẹ́yìn ikú rẹ̀ ó jẹ́bẹ̀ idha kana bi amrika wa bi ridak ìwọ ló pàṣẹ rẹ̀ so eléyìí tí Bukhari ti bá wa fi kún yìí tó ti bá yọpọ̀ pé kíní láàfù ìtẹ́bá ilé yọpọ̀ pé kó jẹ́ ẹni tó yọ́nú sí ni o òlàdísì yẹn ṣọ ayẹ ni mustaqim inshallah torí ẹ̀wọ́n ní Abdullahi bin Umar tó bá gbé òkú lọ sí tẹ́ táwọn èèyàn bá ń sunkún omi ẹgbẹ̀dá ní tẹ́yẹ̀ kan bá sunkún yóò jálẹ́gbà ìpínlẹ̀ sunkún fún opinion àwọn Ṣàfíyà náà dẹ̀ ní lóòótọ́ pé ẹkún kan máa jáde lójú wa báyìí táà ní kápá lórí àwọn àna ṣùgbọ́n ká sọ pé èwọ̀ a gbọ́dọ̀ mú ẹkún wá wọ́n nítorí pé ó fẹ́ jọ ìbínú sófin Ọlọ́run ìgbọ́dọ̀ pé mo á lọ mú ẹkún wá débi wípé àwọn tó fi ṣẹ̀rí pé àṣíbí Abdurrahman bin Awf sọ fánàbí ńgbà tọ́mọ ànábì kú sallallahu alaihi wasallam àwọn kéèsì tánàbí ti sunkún gbà tí Zainab kú pẹ̀lú oyún gbà tí wọ́n ń wẹ́ lọ wọ́n ní ojú ànábì dámi gbà tí Ibrahim kú ànábì fẹ́ràn Ibrahim gáàrí salatu salam sallallahu alaihi wasallam wọ́n ní ànábì wá gbé Ibrahim omi wá jáde lójú rẹ̀ wọ́n ní Abraham náà fún wọn sọ pé ayébùkí nàbí sánàbí náà tó máa sọkọ́ ni wọ́n ní àbùkáwò rahma ìkẹ́lélé torí ìsẹ́pẹ́ ìmú ẹkún wá ìkẹ́ yàní àánú ló kàn gbé mi lọ́kàn tó mi fi bọ́ọ̀lẹ̀ lójú mi òun làwọn tó sì gbà yí pé bómi bá bọ́ọ̀lẹ̀ àwọn Ṣàfíyà náà takọyún náà pé bómi bá bọ́ọ̀lẹ̀ lójú yẹn kò sí wàhálà àmọ́ kí yìí mú ẹkún wá pé àgbọ̀dọ̀ sí omi wá bọ́ọ̀lẹ̀ kò bọ́ọ̀lẹ̀ o láàrin ọjọ́ mẹ́ta gbogbo tá a fi ṣe tázíà wọn ní kò gbọdọ̀ jẹjọ́ mẹ́ta lọ gbogbo tá a fi ṣe tázíà wọn ní kò gbọdọ̀ jẹjọ́ mẹ́ta lọ wọ́n ní òkúkú ọ̀láti nìkan a máa fún àwọn tó kúkú àwọn téèyàn kú fún a máa fún wọn lóúnjẹ àwọn ọjọ́ mẹ́ta náà ni débi pé ó ń wẹ́nu àwọn sọ̀hábíyàt tí ọkọ rẹ̀ kú àbí bàbá rẹ̀ nígbà tó di ọjọ́ kẹrin ó wá tọ́ ti ro ó wà ní kìí ṣe pé ìbànújẹ́ ti lọ tán o mo fẹ́ fi tẹ̀ lọ́rọ̀ ànábì ni o sallallahu alaihi wasallam ó tó múra ó ṣe nǹkan kan débi pé àwọn yẹn wá kí ó ní títàn ọjọ́ mẹ́ta náà làbí ṣe tázíà àmọ́ kí a máa ṣe pé àtúnṣe rántí wọn lẹ́yìn ọdún ká tó kóra wájọ́ ànábì làbá máa ṣe bẹ́ẹ̀ fún sallallahu alaihi wasallam